à ń pè wọ́n lọ́mọ ẹṣin wọ́n hùwà ọmọ ẹran à ń pè wọ́n lọ́mọ ẹran wọ́n hùwà ọmọ garawa wọ́n hùwà ọmọ garawa àwọn èèyàn yẹpẹrẹ wọ́n hùwà ọmọ garawa àwọn èèyàn yẹpẹrẹ kò tọ́ sí irú wa láti ṣùgbà fáwọn èèyàn yẹpẹrẹ. tí wọ́n lè bàbá o èmi ìmọ̀ kìíní yẹn ṣe màá sì lọ kọ́ṣẹ́ oríta. mo gbé fún Olúbàdàn mo gbé fún Olúbàdàn àgbáyé adalẹ́. In fact ìwà tẹ́ wù lánàá yẹn ìwà ọmọlúàbí ìwà èèyàn gidi ìwà ọba tó mọ ipò tó wà tó mọ iyì tó mọ ẹ̀yẹ tó wà lórí ipò táwọn wà lẹ́wù lánàá yẹn. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ alpha báwo ló ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ town kí ló happen ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lẹ kó rádaràda bá Ọ̀wọ́ Adé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lẹ da ojú Ọ̀wọ́ Adé lẹ dojú ẹ̀ bọlẹ̀ lẹ fọ erùpẹ̀ lẹ fi gbojú Ọ̀wọ́ Adé Ọ̀wọ́ Adé náà tún wá fìwà kún wọn ò fìwà kún tá a bá ti ẹ̀rọ ti ọjọ́ orí ó yẹ ká ro ti ipò àwọn tó ẹ̀yin tẹ́ ẹ parọ́ gbogbo ẹ̀yin aláwọ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ parọ́ pé Ifá ló mú Ọ̀wọ́ Adé ó kù ẹ̀yin ó kù Olódùmarè gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé Ifá ló mú Ọ̀wọ́ Adé torí àtẹnujẹ tẹ́ ẹ pera yín ní aláwọ̀ Ọ̀yọ́ ó kù ẹ̀yin ó kù ọjọ́ àti sùn yín ó kù Olódùmarè Ọ̀wọ́ Adé ẹ lọ ṣẹ́ẹ̀kì ara yín wò ẹ lọ ṣẹ́ẹ̀kì ara yín ẹ̀sìn ti pọ̀ jù ọjọ́ kìíní àná mo sọ fún yín mo lọ́jọ́ tẹ́ bá ti ní nǹkan ṣe lẹ́ wá mọ̀ pé gbogbo àwọn ọba tó wá nígbà tẹ́ ẹ fi ṣèyí jẹ ọ̀kan lọ́mọ wọ́n wá torí president Tinubu ni kì í ṣe torí tiyẹn ọjọ́ yẹn lẹ́ mọ̀ pé ẹ̀ níyì ọ̀rọ̀ tí mo sọ máa ti pọ̀ṣù kan àpẹẹrẹ pé ẹ̀ níyì má jáde Ọ̀wọ́ Adé ìwọ tó lè dìde tó lè tẹríba fún ẹ̀mà Ìlọrin ó wà lórí ìjókòó ó fẹ́ gba Olúbàdàn lọ́wọ́ ẹgbẹ́ gbígbó ni àbájùmọ̀gbélé pọ̀ ẹ̀ ń pariwo pé Ọ̀yọ́ ilẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Ọ̀yọ́ ṣó possible ni ṣé ẹ ti gbàgbé pé Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn ló fún Ọ̀yọ́ nílẹ̀ abẹ́ ti gbàgbé pé empire tẹ̀sán empire yẹn ti wó Fúlàní ti gba empire yẹn lọ́wọ́ yín Fúlàní ti gba gbogbo agbára yẹn lọ́wọ́ yín kó tó di wípé ẹ padà wá táwọn Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn parapọ̀ pé kán ṣàwá ibì kan fún yín ẹ wá lẹ fẹ́ jọba lé wọn lórí ilẹ̀ tẹ̀dẹ̀ ń lò lẹ́ni gan kì í ṣẹ̀yìn lẹ ní rented ni. kí n tó rìn jìnnà ìwọ tó bá mọ̀ pé o nídìí oògùn stroke oògùn diabetes oògùn ulcer hepatitis D ni ṣáà kàn sí mi babaláwo tó strong ó fẹ́ mọ̀ kan tó ṣe ó fẹ́ mọ̀ nípa ara ẹ̀ kàn sí mi message mi máa fún ẹ ní good one. ẹ wá wo adúrú ẹ̀sìn tẹ́ ṣe lánàá ìgbéraga ní síwájú ìparun ìgbéraga ní síwájú ìparun ẹ pariwo ẹ jẹ ní onírìṣà lọ olórí ẹrú lọ onírìṣà abọ́rẹ̀lẹ̀ onírìṣà tí ò bá sí onírìṣà tí ò bá sífẹ̀ kò sí Ọ̀yọ́ láìsí Ifẹ̀ kò sí Ọ̀yọ́ láìsí Odùduwà kò sí Ọ̀rànmíyàn ẹ wá padà ṣẹ̀sìn ẹ ṣì ẹ̀sìn yẹn ló ní 100% ẹ̀sìn yẹn aṣọ ẹ̀sìn wá wọ̀ yín lára Ọ̀wọ́ Adé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sìn lọ̀ yín bẹ́ẹ̀ tí ẹ̀rù ọjọ́ orí bàbá yẹn ẹ̀rù ọjọ́ orí gbogbo nǹkan tí bàbá yẹn ti gbé ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọ̀yọ́ ẹ mọ̀ pé bàbá yẹn mo gbọ́ kó jẹ́ gọ́vnà rí o wọ́n ló jẹ sẹ́nẹ̀tì rí kó tún wá jẹ ọba kábíyèsí Ògbómọ̀ṣọ́ gan ó dìde fún bàbá yẹn ó kí bàbá yẹn with respect ìgbéraga iná ni ojú dúdú inú dúdú ṣèbí tójú bá tiẹ̀ dúdú ó yẹ kí inú funfun
ọwọ́ adé ṣebí tójú bá dúdú ó yẹ kínú funfun à ń pè wọ́n lọ́mọ ẹṣin wọ́n hùwà ọmọ ẹran à pè wọ́n lọ́mọ ẹran wọ́n hùwà ọmọ garawa wọ́n hùwà ọmọ garawa àwọn èèyàn yẹpẹrẹ wọ́n hùwà ọmọ garawa àwọn èèyàn yẹpẹrẹ kò tọ́ sí irú wa láti ṣúgà fáwọn èèyàn yẹpẹrẹ. Ẹ wá sọ̀rọ̀ ayín dẹ̀yìn yẹpẹrẹ láwùjọ. Ìgbéraga, ìgbéra ẹni ṣánlẹ̀, ìgbéra ẹni fojú tì, ojú gbà mí tì fún yín lánàá yẹn. Ẹ̀sìn kan ò jù yẹn lọ. Ẹ̀yin tẹ́ ẹ jọ wà ní the same state. Ẹ̀yin tẹ́ ẹ jọ wà ní the same state. Ṣùgbọ́n ẹ lè lọ tẹríba lọ́dọ̀ Emma. Ẹ wá fẹ́ gbọ́wọ́ ẹ̀ lórí ìjókòó. Ẹ rí pé àwọn ọmọ yín àwọn Ṣàngódìran tẹ́ kó ti ra gan ẹ̀sìn náà padà bá kúrò mẹ́. Àwọn Ṣàngódìran yín. Àwọn Ṣàngódìran tẹ́ ẹ̀yin abọ́ rẹ̀ Ṣàngó lásán. Àwọn Ṣàngódìran tẹ́ kó jọ. Ẹ wá sọra yín dà nǹkan pàtàkì. Àwọn tó pàtó fún yín padà fi yín ṣẹ̀sín ni o. Àwọn tó ní ká ṣe báyìí ẹ̀sìn ẹ̀sìn yẹn lágbára, ẹ̀sìn yẹn ó critical. Ẹ ṣẹ̀sìn, ẹ ṣe ẹ̀sìn kan ò jù yẹn lọ. Bàmí Olubadan, ẹ kárẹ̀ ọmọ ọkọ níyìn. Ọmọ ọkọ tó ń bá sọ pé èèyàn ọmọ ọkọ, in fact ọmọ ọkọ ò pé méjì, ọmọ ọkọ gidi gangan lẹ́yìn. Mo really appreciate, inú mi wà so happy. Kẹjẹ́ ká máa fi ojú àwọn onídọ̀tí àwọn ẹlẹ́sìn ká máa fojú wọn síta àwọn wèrè gbogbo.